báwọn ọba aládé wa sọ̀rọ̀ àfẹ́ kí wọ́n ń lọ open letter to Yoruba obas ta ló kọ kí ni bẹ́ẹ̀ nú ẹ̀ kí wọ́n kọ́ bẹ̀ àwọn òwò wọn kọ́ sí because àgbàlagbà òkè ń ṣe nǹkan kí ló báyìí wá bí ó bá ti yẹ ká bá gbà ní ká bá gbà bí gẹrẹjẹ wọn là bá gbà ṣùgbọ́n ọmọ kóòtù òjìrè bí àkàndọ̀rọ̀ Awikonko ti sọ sẹ́yìn pé nínú tí wọ́n pè ní àṣà àti ìṣe Yorùbá àpèrè ọba nìkan ló ṣẹ́kù ń bẹ wípé mo wá fẹ́ mú open letter tí wọ́n kọ yìí wá mo fẹ́ fi àkókò yìí gba gbogbo èèyàn ọmọ Ilé-Ifẹ̀ mo fẹ́ gbà yín nímọ̀ràn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun pàápàá jùlọ ẹ̀yin tọ́lọ́wọ́ bá ṣẹ́gi ọlà fún ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílé Ifẹ̀ lọ́wọ́ yóò dùn àwọn ọmọ Ilé-Ifẹ̀ lọ́la yóò dùn gbogbo ọmọ Yorùbá lọ́la yóò sì dùn gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire lọ́la ẹ má bínú o if care is not taken orírun wa lè parẹ́ if care is not taken sílé ọ̀tàn ni if care is not taken orírun wa lè parẹ́ gbogbo alámọ̀ wípé Ilé-Ifẹ̀ lórírun ṣùgbọ́n ṣé ẹ gbàgbé tí mo sọ pé if care is not taken tẹ́ ẹ bá tèkì expected mayor ẹjẹ́ ń lò bá wọn tẹ́ ẹ gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀ ni o òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ ṣé ẹ gbàgbé pé ní kọ̀pẹ́kọ̀pẹ́ èyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dìjà láàrin Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ wọ́n ti kọ́lé Odùduwà sínú pálàsì Ọ̀yọ́ sínú pálàsì Aláàfin ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ Ilé-Ifẹ̀ ni wọ́n ti fi sọ́yọ́ ṣé ẹ gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń wo níwò wípé ìlú àwọn bàbá pé ní ìṣẹ̀dálẹ̀ ayé kò tí ì burú jù bẹ́ẹ̀ bá wà pẹ̀lú mi ẹ rí pé ní kọ̀pẹ́kọ̀pẹ́ òun náà ni Olúwo sọ wípé ilẹ̀ Ìwó gan-an ó ti wà síwájú àwọn ìlú kan pàápàá jùlọ Ilé-Ifẹ̀ ẹ rí pé oníbàárà ń bó lè bọ̀ afúnlówó tó ń bojú wo para díẹ̀díẹ̀ ni mo ẹlẹ́dẹ̀ wọ gbà bí rọ́bà ti ń pọ̀ lápọ̀jù a máa fẹ́ dòótọ́ o ṣé ẹ gbàgbé lálátọ́ lọ sókè yọ padà wálẹ̀ kò sí ní tó le tí ò ní dẹ̀rọ̀ aṣọ ajàyàn afàǹjà afàníjàngbọ̀n gbogbo ẹ̀ ó padà dákẹ́ náà ni àbí bẹ́ẹ̀ kọ́ bí ó sì padà dákẹ́ lọ́la nù torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àní sí láyè láti dìfẹ́ǹdì ẹ̀ mọ́ lo and behold generation tí sì ń bẹ́ ń ta yìí àwọn eléyìí wọn ò rẹ́dì láti dìfẹ́ǹdì nǹkan kan bí mo ṣe ń wo yìí ṣé kò wá ní dùn á lọ́la yóò dùn á mọ̀nàkà ẹ̀ now pápápá kí n tó lọ sí open letter ìmọ̀ràn wo
ni mo fẹ́ gba àwọn ọmọ Ilé Ifẹ̀. Òun náà ni wípé ṣé ẹ mọ̀ pé ìgboro làwa wà, ìgboro lọ̀gá ń gbé. Òun náà ni wípé mo yí ìgboro ìlú Ilé Ifẹ̀, pàápàá jùlọ mi ò jìnnà sífẹ̀ rárá, Ifẹ̀ mo wà. Pàápàá jùlọ ojú mi rí lásìkò tí wọ́n ń ṣe bridge, lásìkò tí wọ́n ń la títì, lásìkò tí wọ́n ń du aláìsí títì láàrin ìgboro Ilé Ifẹ̀. Ṣé ẹ gbàgbé tá a bá wo Ìrẹ́mọ àtọ̀tún àtòsì, àwọn tí ń ta electronics lọ́pọ̀ ń bẹ, láti Làgèrè ń bí látọwọ́ ọ̀tún sọ́wọ́ òsì títà fi máa dé pálásì Ọ̀ọ̀ni. Mo nígbàgbọ́ pé àwọn ọmọ Ifẹ̀ tí ń gbọ́ mi àtàwọn tó súnmọ́ Ilé Ifẹ̀ tí ń gbọ́ mi, wọ́n mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ náà làkàndọ̀rọ̀ Àwíkòǹkò ń sọ. Àwọn tí wá ń ta electronics ọ̀hún, 97% ọmọ Ìgbò ló wà ń bẹ. 90 kí ni mo pè? 97% ọmọ Ìgbò ló wà ń bẹ. Alright? Now, ńgbà tí wọ́n ti wá ń du aláìsí títì, tí wọ́n ti ń ṣe bíríìjì, tá bá wá ní ká wo Làgèrè lọ sí Ọbalùfọ̀n, lọ dé Ọjà Tuntun, lọ dé Sábó, lọ dé Fájuyì, àtọ̀tún àtòsí ń bẹ, yàtọ̀ sí Sábó tó jẹ́ pé àwọn Haúsá ló wà ń bẹ. Àtọ̀tún àtòsí gbogbo Ọbalùfọ̀n, aṣọ wọn ń tà ń bẹ, top, jeans, trouser, nkankan, lọ́tún àtòsí àti bàtà. Àwọn tó wà ń bẹ náà tí ń tajà ń bẹ, 95% wọn ọmọ Ìgbò ní bẹ́ẹ̀. Ẹjà mìíyàn tá bá wá wo Adérẹ̀mí, látàdérẹ̀mí láti Làgèrè ń bí wọnú Adérẹ̀mí títí dé Òrótó nkankan, ọ̀tún àtòsí àwọn tí ń bẹ ń bẹ, àwọn tí ń ta táyà, àwọn tí ń ta fóònù nkankan, lo and behold 60% wọn ọmọ Ìgbò ni. Níbo ni mo wá ń lọ gangan? Ó ní wípé níwọ̀n bá àgbà tí wọ́n wá ń ṣe títì, àwọn ṣọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀gbẹ́ títì wọ́n wó. Àwọn tó ní ṣọ́ọ̀bù wọn wá bẹ̀sùbẹ̀gbà, àwọn ẹni ẹlẹ́ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ra àwọn ilé àtijọ́ tó wà lágboolé. Wọ́n wá ń ra gan, ṣùgbọ́n àwọn tó lówó àti rà ọmọ Ìgbò ni. Bó bá wu ẹ̀yin ọmọ Ifẹ̀ tẹ́ ń gbọ́ mi, kẹ́ ẹ ka ọ̀rọ̀ mi sí o, tó bá wù kẹ́ ẹ mọ́ kà sí. Ṣùgbọ́n tó bá di lọ́la kẹ́ ẹ máa rántí pé mo pè ń ṣàkíyèsí ọmọ rán létí o. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé yẹn náà ló tún wà nílẹ̀ nísìnyí tí wọ́n fẹ́ tà. Àwọn ọmọ Ìgbò ni wọ́n láǹfààní láti rà á, àwọn náà dẹ̀ ni wọ́n ń rà á, and you can't blame them. Torí pé anywhere tí ẹ̀yà Ìgbò bá wà, wọ́n máa ń expand sí ni. Mi ò sábà rí ibi tó ọmọ Ìgbò ti ṣòwò tó ti sọ́ọ̀tì rí. Mi ò tí ì bá pàdé, mi ì bá pàdé ṣá. Wọ́n máa ń gbòòrò sí nínú okòwò tí wọ́n ń ṣe. Tán bá ti wá ń gbòòrò sí, ó rọ̀ wọ́n lọ́rùn láti ní branches. So wọ́n máa ń lórí ọ̀fẹ́ sí finance. Wọ́n mọ bí èèyàn ṣe ń yáwó báńkì, wọ́n mọ bí wọ́n ṣe ń rìn tí wọ́n fi gba lóònù.
tó fi jẹ́ pé ilé tó ọmọ Ìgbò fi ṣe ṣọ́ọ̀bù at the end of the day ọmọ Ìgbò ni ó padà rà. Eléyìí ò kìí ṣèkà, kìí ṣèwà tí ò dáa. Every one of us tó bá wà ní sport kan tó ń rí ṣe ní sport yẹn tọ́jà rẹ̀ ń tà dáadáa sport yẹn kò ní fẹ́ kú ń bẹ̀ mọ́. Báwọn onílé ọba sọ pé àwọn ọ̀tá èèyàn approach wọn àìmọ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ ta kínní lọ́jọ́ iwájú ẹ jẹ́ mọ̀. So lo and behold ẹ̀ẹ́dẹ̀ lè blame àwọn tí wọ́n ń ta lé bàbá wọn ilé ìyá wọn. Kò sí nínú wa tí ń gbélé àlàpà mọ́, kò sẹ́ni tí ń gbélé àtijọ́ mọ́. Majority àwọn ọmọ tí ìyá wọn fi lélẹ̀ tí bàbá wọn fi lélẹ̀ àti gbọ́ bùkátà dogun fún wọn. Wọ́n sì ń ta wọn lé ọ̀hún lówó gèrègèrè. Wọ́n tó ń 20 million, wọ́n tó ń 30 million, wọ́n tó ń 40 million, wọ́n tó ń 60 million, wọ́n tó ń 10 million. Ó depend bó bá ṣe bọ́ sí gbangba sí. Will you now blame them? Bọ́n mẹ́rin bá gba 60 million, 15 million ni ó tó wọ́n gbọ́ bùkátà lé ayé wọn, ó tó wọ́n gbé nǹkan kan lé ayé wọn. So mo wá sọ lójú ẹnìkan Ilé Ifẹ̀ ọ̀dẹ̀ ní dáa tó bá yá o, with due respect sẹ́yìn ọmọ Ifẹ̀. Ẹnìyẹn ní kí ló dé? Gbogbo àwọn ilé tí wọ́n ń ta yìí ni ó ní ó máa beautify ẹ̀ ni. Mo ní àbùkù ara ẹ̀ gan nìyẹn. Ní tí mo mọ̀ pé àwọn ilé àtijọ́ ló wà ń bẹ̀, àwọn modern house náà máa kọ́ síbẹ̀. Mo ní àbùkù ara ẹ̀ nìyẹn. Torí pé àwọn modern house yẹn ni yóò mú Ilé Ifẹ̀ remain as orírun. Yóò wá padà di tourist center lọ́jọ́ iwájú. Táwọn ọmọ Ifẹ̀ ò bá pay sacrifice yẹn lónìí, wọ́n kábàámọ̀ ẹ̀ lọ́la. Ìpè kọ́ o. Tí wọ́n bá pay sacrifice ẹ̀ lónìí, wọ́n kábàámọ̀ ẹ̀ lọ́la. Because majority àwọn èèyàn ò ní gbà wọ́n lórí irun mọ́ tó bá yá. Ẹ sọ pé ẹ kọ sílẹ̀ kẹ́ kọ orúkọ mi sí, ẹ kọ àkàndọ̀rà kòǹkò sí pé ọmọ burúkú kan dáńkù kan báyìí ọ̀sán ń jò ní o. Sẹ́yìn pójú wòye kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Gbogbo mọ̀ rẹ̀ ó sì wà intact. Ibi tó wà nínú wàhálà Ọba Lùfọ̀n, Ìrẹ́mọ, Adérẹ̀mí, gbogbo àwọn àdúgbò ló ti ń wọ oko olóò lọ. Kò sí tó báyìí láti beautify ìlú. Ṣùgbọ́n tí Ilé Ifẹ̀ bá lè fi segmenti àwọn ibì kan lẹ̀ kí wọ́n má jẹ́ káwọn ilé àtijọ́ yẹn parun. Ifá tọ̀ kẹ́nìkan kan má gbé bẹ̀. Pápá kí advice mi fáwọn ọmọ Ifẹ̀ ní wípé ẹ̀yin tọ́lọ́ ń ṣẹ́gi ọlà fún àwọn ilé àtijọ́ yẹn sì ń bẹ nínú tí ọ̀wọ́n the earlier the better tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní rà á káwọn ẹ̀yà míì ọmọ rà á ẹ lè kú lọ́lọ́bẹ̀ o ẹ ń bá ti pọ̀ jù ládùúgbò kan ní ọ̀lẹ́nu ń bẹ o wọn ó du chairman local government máa ń lọ́wọ́ lọ́la ẹ̀kọ́ lẹ̀ o. So báwo lẹ́ ṣe wá ṣe àwọn tí wọ́n bá rà á do you know àwọn ilé àtijọ́ tọ́pọ̀lọpọ̀ èèyàn ń ṣe lónìí ìtàlẹ́ ti mọ̀ pé ilé àtijọ́ ni ńbẹ́ bá dénú ẹ̀ gbogbo ohun tí èèyàn ní nínú ilé ló máa wà ńbẹ̀ á beautify inú ẹ̀ á rẹ̀ inú ẹ̀ dáadáa á lẹ̀ tiles mọ́lẹ̀ wọ́n á tún ṣe wọ́n á beautify ẹ̀ àwọn èèyàn gidi ọmọ gbà wọ́n mọ̀ gbé bẹ̀ láti retain ẹ̀ tó bá possible. Ṣùgbọ́n bàbá dín lọ́kàn wípé ẹ wo ẹ ń bá lè rákọ́ rájàre ntọ́ bá lè dàkọ́ dà lọ́la bá àti ẹ̀mọ́ gbà wá lórí irun mọ́ alálàáfíà no problem ẹ̀já gọ́ ọ̀sọ́hun ẹ̀já jẹ́ káwọn ọmọ Ìgbò ọmọ ra gbogbo ilẹ̀ wa lọ tó bá di lọ́la. Mi bàbá ò ní ọ̀dàdà nobody should sell their land ṣé wọ́n lè sọ fẹ́yìn náà kẹ́yìn mọ́talẹ̀ wọ́n lè sọ fún kẹ́ mọ́talẹ̀ yín fẹ́ tó bá wù yín ẹni tó máa sanwó tó dáa fún yín. Àwọn nǹkan kan ń bẹ tí ọ̀kan bàbá ò ní ò lè pàṣẹ fẹ́ nìkan pé ó yẹ mọ́talẹ̀ yín
àrọwà lásán wọ́n lè pa. Ọlọ́mọ jẹ́njẹ́ ọjọ́ ńlé jẹ́njẹ́ ọ̀tá mi ọ̀rẹ́ rẹ ló ń jẹ́ ńlé ni o. Bọ́ bá lọ́ọ̀tá fẹ́ tó kówó lọ́wọ́ ọmọ Yorùbá àwò lọ́wọ́ ayọjú tó lòun fẹ́ rà á. Èmi tí mò ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń sọ. Anybody tó bá kówó ọjà wá lè yàn ọ̀tajà fún. Kò sẹ́ni tó lè stop ẹnìkan kan pé ilé yín yẹn Yorùbá ni ẹ̀ta fún ẹ̀ ńgbà tó tí Yorùbá ò bá dẹ̀ wá fún ńkọ́. Because larger percentage ọmọ Yorùbá fẹ́ travel out ni. Àbùkù tí ń bẹ ń bẹ nìyẹn o. Larger percentage ọmọ Yorùbá ó fẹ́ travel out. So àwọn ilé tá ń fi ilẹ̀ ìwà ń dìtẹ̀nì ẹlẹ́ni àbí ń gba tẹ́nìyàn kan ò bá wọnú ilé fódìdí ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà lé àgbè kò ní value náà àwọn ewúrẹ́ ní sùn bẹ́ẹ̀ ẹjá tàǹtà dànù ni wọ́n fi kọ́ nǹkan míì bẹ́ẹ̀. Aburú àtàbùkù tí wà ń bẹ ni pé majority àwọn tí ń ta àwọn ilé wọ̀nyí wọn kì í padà lè maintain owó ẹ̀ 1 month ó kéré tán ẹlòmíràn náà ti ń bẹ lọ́wọ́ ẹ̀ tán. Ojú ọ̀wà wálẹ̀ bí ojú ẹni arọ̀ lóye. So nílànà bẹ̀rùn kábíyèsí Ọọ̀ni ò lè sọ pé kẹ́nìkan kan mọ́ ta ilẹ̀ rẹ̀ o. God bless you sir, God bless you ma. Now n tó gbé mi wá gangan open letter to Yoruba Obas ni mo pè title program mi, right, by Dr. Kabir Adéwálé láti Canada. Mọ̀ bóyá àwọn náà ni wọ́n send ẹ̀ sí mi, bóyá lómi lọ send ẹ̀ sí mi. To our referred Yoruba traditional rulers, I write this letter with deep respect for the sacred institution of our traditional rulers and the immense role our royal fathers have played in preserving our culture, history, and values over generations. Recent events in Osun State have raised concerns among many sons and daughters of Yoruba land. Reports and videos showing some respected monarchs, including the Owa of Ijesha land, the Oluwa of Owo, and a few others, participating in political campaign rallies, dancing, and openly encouraging support for the re-election of the incumbent governor, have generated widespread public debate. Olúwo ọ̀hún mo gbọ́ pé ó ti kọ́kọ́ pé káwọn èèyàn máa dìbò fún ẹgbẹ́ òṣèlú alátakò. Bóyá nìkan ló wá pé sákíyèsí kábíyèsí yóò bumirangi o bí wọn ò bá wọlé tó jẹ́ pé nkúbẹ́nsì ńlọ wọlé padà yóò bumirangi o. Olúwo pàlú ẹnu dà. So our traditional rulers occupy a unique position in society. They are fathers of all, regardless of political affiliation, religion, or ethnicity. Their palaces should remain places where every citizen feels welcomed and represented. When monarchs are perceived as taking sides in partisan politics, it risks diminishing the neutrality and dignity that have long defined the traditional institution. Bàbá ìmọ̀ nǹkan tí wọ́n ń sọ o. This is not about supporting or opposing any political party or candidate. Democracy allows every individual, including traditional rulers, as citizens, to have personal political preferences. However, the public display of partisan support by referred monarchs may weaken public confidence in the impartiality of the institution they represent. Now, naturally, àwọn èèyàn kan máa ń sọ wípé kò yẹ kó bá ó ṣòṣèlú, ọba ò gbọ́dọ̀ ṣòṣèlú, ẹ̀já kọ́kọ́ right off our heart, off our mind, pé kò yẹ kó bá ó ṣòṣèlú. Bó ọba sí ń bẹ̀, ó gbọ́dọ̀ béèrè pé bó náà ṣe pín o. Ọba gbọ́dọ̀ ṣòṣèlú o, ọba sì ń ṣòṣèlú. Ṣùgbọ́n àwọn ọba tí látàyé àbáyé làwọn ọba tí ń ṣòṣèlú tán ti ń gbé síta. Síbẹ̀ ẹgbọ́ ti bàbá wa Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì. Gbangba ló tako ẹgbẹ́ òṣèlú àwọn Awólọ́wọ̀
ló kéde gbangba àtìlẹ́yìn fẹ́gbẹ́ òṣèlú NCNC. Náà ló sì léèdì sí yíyọ nípò bàbá látọdún 1953. Mo nígbàgbọ́ pé ẹ ti mọ̀ wípé kì í sòní lọ́bẹ̀rẹ̀. So gbogbo ọba ní máa ń ṣòṣèlú, ṣùgbọ́n àwọn ọba tó gbọ́n abẹ́lẹ̀ wọn ti ṣe. You must welcome every political party or candidate to your palace because you are father of all. Ẹgbẹ́ ha wá, ọba gbọ́dọ̀ tẹ́wọ́ gbà wọ́n. Ẹgbẹ́ bí wá, kábíyèsí gbọ́dọ̀ tẹ́wọ́ gbà wọ́n. Ẹgbẹ́ sí wá, kábíyèsí gbọ́dọ̀ di lọ bẹ́ẹ̀. Gbogbo ẹgbẹ́ tó bá ti wà. Ń ṣe pé kẹgbẹ́ ha ó wá kí kábíyèsí ó tẹ́wọ́ gbà wọ́n kó wá dẹgbẹ́ sed. Ká wá torí pé bóyá àwọn ẹgbẹ́ eléyìn ò tí ì lówó lọ́wọ́ àbí structure wọn ò lè kí kábíyèsí ó sá kúrò láàfin. Ká wá pé a gbọ́dọ̀ rí wọn o, àbẹ́gbẹ́ òṣèlú tó ti kọ́kọ́ wọ̀ gbọ́dọ̀ rí apẹ̀lẹ́gbẹ́ òṣèlú mi. Bọ́n ṣe ń wà láti máa sọ fún wọn, ẹ wá o, inú lo kíní ẹyẹ gbé ni o, ṣùgbọ́n kì í ṣe pé ká wá gbé lójú o. Ìyẹn gan máa ń fún ọba ní ìfọ̀kànbalẹ̀. Torí n tó sọ fún a, lọ sọ fún b, lọ sọ fún c, lọ sọ fún d. Kálukú wọn ní ó ní lọ́kàn wípé tiwa lọ bá ń ṣe. Àkábíyèsí bá mi sọ̀rọ̀, wọ́n jẹ́ kí tìkẹ́tà ọgbọ́ o, wọ́n lẹ́yìn wa làwọn wà. Wọ́n ní àwọn kan lè sọ ní gbangba ni. Èmi náà dẹ̀ wípé kò yẹ kí wọ́n sọ ní gbangba káwọn ti bí ọmọ bà mọ́ lọ́ta. Ilé òdèlé yóò sọ pé tiwa ni ọba ń ṣe, tọ̀hún òdèlé yóò pé tiwa ni kábíyèsí ń ṣe, èyí òdèlé yóò pé tiwa lọ́ba ń ṣe. To the best of my own understanding, bẹ́ẹ̀mi ṣe rò wípé ó yẹ kí àwọn ọba aládé wa ó ṣe rí nìyẹn. Kí kálukú ó finú ṣòṣèlú níta kí wọ́n bá gbogbo wọn rẹ́, kí wọ́n sọra wọn dáṣejì rẹ́. So wípé kò yẹ kó ọba ó ṣòṣèlú, wọ́n pín nǹkan wò ní pín tiẹ̀ o, lágbára Ọlọ́run, because àwọn kábíyèsí dàbí afọbajẹ lásìkò tá a fẹ́ jọba ni. Ipò gómìnà, ipò sẹ́nétọ̀, ipò ààrẹ bí ìgbà téèyàn fẹ́ jọba náà ni. Lóòótọ́ ló ní gbàdéke àkókò, ló ní limited time, ọdún 4, ọdún 8. Ṣùgbọ́n ẹ̀tọ́ táwọn bàbá yìí bá ti gbà ń gba campaign náà lẹ̀tọ́ tí wọ́n rí jẹ o. Lódìdí ọdún 4 míì nǹkan kan lè má tẹ̀ wọ́n lọ́wọ́ mọ́. Ń bá yé láyé àwọn olóṣèlú kan tó yẹ pé bí gómìnà bá ti dórí àlééfà, gbogbo ọba tí ń bẹ nínú ìpínlẹ̀ rẹ̀ ní ó ra mọ́tò ńláńlá fún lọ. Ẹjá gbà wípé ọba ti pọ̀jù téèyàn lè ra mọ́tò fún lọ ní ìsìn. Àbí ńgbà tá a bá ń ka ọba bíi 200,000, ń bí ọba bíi 200, ọba bíi 500 nínú stéètì kan, mọ́tò mélòó lèèyàn wà rà ní làwọn gómìnà náà ti gbówó wọn dání. Ẹ sì lè rà fún kan kẹ́ ẹ mọ́ rà fún kan, yóò dìjà. Ń bí ẹ bá lọ campaign nílùú tẹ́ntẹ́ rà fún lẹ́gbòórùn ara yín. Ẹ fẹ́ àdìbò fún ìrìnsẹ̀ mọ̀nà lu wá wá. Ń gbẹ́ ra mọ́tò kò níbi ẹgbẹ́ lọ. Àwọ̀ ọ̀tọ́ sí mọ́tò àbá àmọ́ mọ́tò ogun. Báwa ìtí ẹ̀ ṣe first class, àwọ̀ ìṣe second class. Àtẹ́ntó ní first class upper àti lower o, àtẹ́ntó ní second class upper. Ṣé bí gbogbo wa náà lájọ jẹ́ èèyàn? So gbogbo àwọn nǹkan yẹn máa ń ṣàkóbá àwọn ọba. Wọn ò sì gbọ́dọ̀ má ṣòṣèlú. Ṣùgbọ́n ká máa bó lóṣèlú campaign, ká máa sọ fáráàlú pé ẹni báyìí ni ẹ dìbò fún o, eléyìí ò ní ọ̀yẹ́ ọba. Kò sí bó ṣe fẹ́ sọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́ tó tọ́ọ̀bọ̀ sórí píù àbí orí stage campaign fún ẹgbẹ́ òṣèlú ha, tó tún gun sẹ́ẹ̀mù kínní, tó tún campaign fẹ́gbẹ́ òṣèlú bí, tó tún gun ti PC náà. Wọ́n á ní kábíyèsí ò ti ẹ̀já mọ́ bí tán ń lọ jàre, ta náà tẹ̀lé gan, ta náà ń bá ṣe, kò yé wà. Ọ̀nà náà campaign fún ha, ọ̀nà campaign fún bí, ọ̀nà campaign fún sí. So gẹ́gẹ́ bàbá yìí ṣe sọ, àwọn ọba gbọ́dọ̀ fẹ́ra wọn sípò ọ̀jọ̀wọ́. This is not about supporting or opposing any political party or candidate. Democracy allows every individual, including traditional rulers, as citizens, to have personal political preferences. However, the public display of partisan support by referred monarchs may weaken public confidence in the impartiality of the institution they represent, because public lọ́rọ̀ òṣèlú àpín yẹlẹyẹlẹ ni.
ẹnìkan béèrè lọ́wọ́ mi pé ìdìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ta mo dìbò fún, mo ní kí lọ́kàn. Ó ní ká sọ tòótọ́ ta lèmi fẹ́ kó wọlé gangan, mo náà méjèèjì. Mo sì fọlọ́run búra pé bó ṣe rí lọ́kàn mi nù. Ẹ ń bá rí ọ wọlé náà méjèèjì, ẹ ń tó bá wù kó wọlé náà méjèèjì, ẹ ń tó rí bá gbé débẹ̀ ló gbé débẹ̀. Mi ì sọ̀tá gangan, mi ì sọ̀rẹ́ gangan. N ti neutrality tí máa ń fún yàn nìyẹn, yóò fún ọ ní fọkànbalẹ̀. Ọkàn ò ní kó sókè níbì kankan. Ò ní sí gba gbé ká lélẹ̀ ọ̀wọ́lé ńkọ́, ká nítàn ọ̀wọ́lé ńkọ́. I can say it boldly. Láàyò ní pọ̀ sínú wọn. Ẹ ń bá débẹ̀ ni kọ́ ló ń jẹ́ rí tèmi ṣe ń bẹ̀. That is my own prayer. Kí wàá lọ́wọ́ má dé lásìkò tó ń tọ́ ń bá wà lórí àlééfà. Ó kọ ẹbí kálukú wọn ni wọ́n ń gbé lárugẹ. Kì í sóko ẹbí tọ̀dọ̀ mi. Wọ́n bára wọn jà, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo. Démọ́lá lọ s'Àbújá. Ó rè gbé sàtífíkèètì hàn Tinubu. Davido tẹ̀lé lọ. Wọ́n yà lọ́dọ̀ Wike ní ọ̀jẹ́ kan rẹ́gísítà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. Ìwọ sì fẹ́ para rẹ̀ ńlé. Ṣe ni Davido rọ̀ mọ́ Wike lọ́rùn. Tán jọ ń ṣeré pa. Olówó mọ́ra wọn o. Tó bá jẹ́ kẹ́nìkan orí ọ lò fóṣèlú, tó bá bóṣèlú lọ, wàhálà lé ayé ti ẹnu. Oge lápá nítorí òṣèlú, o fẹ́ da lápá kan ni. Oge lẹ́sẹ̀ nítorí òṣèlú, o fẹ́ dẹ lẹ́sẹ̀ kan ni. O kú nítorí òṣèlú, forí gbálẹ̀ nítorí òṣèlú, o fẹ́ dà bẹ́ẹ̀ ni. Wàhálà lé ayé ti ẹ nìyẹn. Lẹ́yìn ìbò, Démọ́lá Adélékè àti Oyètọ́lá wọ́n tún jọ ṣe. Ó lè di lọ́la ní ìsìn kó Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá ó tún padà jọ ṣe. Ó lè di lọ́la ní ìsìn k'Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu ó tún jọ ṣe. O rò pé kò bọ́ sí, o rò pé ò possible. Àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú kan bẹ tí Tinubu fẹ́ràn, tí Tinubu respect. Do you know? Àwọn àgbà ẹgbẹ́ òṣèlú kan bẹ l'Ékòó, ẹgbẹ́ òṣèlú APC. Bọ́lá Ahmed Tinubu mọ̀ respect wọn o. Bàbá kan wà nígbà kan tán pè ní Ọ̀sìn, mi rántí bàbá yẹn mọ́, bóyá bàbá yẹn sì wà. Tán bá kóra wọn jọ bẹ́ẹ̀ tán wá mú Arẹ́gbẹ́ lẹ́yìn lọ síwájú Tinubu, wà láìrin ní orin pàdé ẹ̀. Ọmọ burúkú rẹ̀ tán wá bẹ́ẹ̀. Ọmọ rẹ ni bí wọ́n ló ń bí ìdí ẹ bọ̀. Já gbàgbé ọ̀rọ̀ àná, àní já ṣiṣẹ́ fún second term yóò tún yà ọ́ lẹ́nu. Wọ́n fẹ́rẹ̀ ṣòfò nítorí olóṣèlú. Òye ilé ayé lè mọ́ yé àwa. Ṣùgbọ́n òye nǹkan díẹ̀díẹ̀ ó yé wa. Láìṣe làágùn nítorí nǹkan kan. Ọ̀nà àtijẹ́ kálukú wọn wọ́n wá káàkiri o. Ntọ́ bá dìjà láàrin wọn, ọ̀nà àtijẹ́ fẹ́ dí ni. Tọ́jú ọ̀nà àtijẹ́ tiẹ̀. Kí ni business ẹ̀? Bójútó. Wọ́n bá pọ́n sòṣèlú níbi kan ibi tí wọ́n ní ó ti rọ́jà tà fún wọn ní kó make. Wọ́n wá gbẹ́gbẹ́ òṣèlú wá ní pé á ní ẹ̀yin ní tí ń là ń ṣe. Wọ́n yẹ bá dẹ̀ wọ́ lọ tẹ́gbẹ́ òṣèlú bí bá tún dé pé ara àwọn pẹ̀lú láwọn ẹgbẹ́ òṣèlú hálẹ̀ kan èmi bó o ọjà mi wọ́n máa ń tà fún wọn. Wọ́n ń ṣàwàdà, a sì jọ ń ṣàwàdà náà ni. Tí mo ṣe o bá wọ́kọ̀ mi, ẹ̀yin mo bá lọ o. Wọ́n ṣe ṣẹlẹ̀ ayé nù. Because àwọn tí wọ́n ń ṣòṣèlú gan kì í jẹun òṣèlú. Yes, majority tí ń tẹ̀lé olóṣèlú lẹ́yìn wọn ò yàtọ̀ sí ẹni tí ń tẹ̀lé eégún lẹ́yìn. Ọ̀gbọ́ Yorùbá ní kò sẹ́ni tó lára àyà bí ẹni tí ń tẹ̀lé eégún lẹ́yìn. Torí béégún ọ̀bá lè léré yóò faragbà torí ará ọ̀run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ òṣèlú ṣe rí. Ọ̀ ń tẹ̀lé olóṣèlú sẹ́yìn lẹ́yìn, wọ́n wá kó yín sínú mọ́tò láti Ìbàdàn, wọ́n kó yín lọ Kaduna, wọ́n wá há 10,000 lé lórí lọ́wọ́. Wọ́n ti fi ń pòrun o. Wọ́n ní ẹ wá lọ dúró sójú ọ̀nà kan, gómìnà kan ń bọ̀, kẹ́ẹ̀tò sọ́tún kẹ́ẹ̀tò sósì. At the end of the day, mọ́tò ọ̀fẹ́ lẹ́wọ̀ lọ, mọ́tò ọ̀fẹ́ lẹ́wọ̀ padà bọ̀. Owó tán fún ìgbà tẹ́pin 225 lọ́kàn yìí. Oríire wá dà ń bẹ̀. Ronú ẹ̀ ni mò ń sọ fún ọ. Tó bá sì wù ọkọ ọmọ ro. As Nigeria prepares for the 2027 general elections, I respectfully appeal to all Yoruba Obas to preserve the honor and prestige of our traditional institution. Let us not establish a precedent where our royal fathers become regular features at campaign grounds, entertaining political crowds, or appearing to endorse candidates publicly
Such images can erode the respect that generations have built for the Yoruba monarchy. Sorry sir o. Nbi eléyìn pé ìbò ààrẹ tí ń bọ̀ lọ́nà. Ti president la pè sá. Ẹni tí ó bá tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lójú ẹ̀ bí ìbá tẹ̀ tako ni. Ọ̀tọ̀ ni tí ó sì gbìn sọ́kàn. Ẹ sì ní rójú rere ẹ̀. Ojú gbogbo ayé ni mo ti ń sọ yìí. Nígbà tí Peter Obi ń campaign ní East, do you ever see any ọba tí ó jáde tán fún support ẹ̀? Mo pick point yín sá o wípé kò dáa kí wọ́n wà lórí podium kí wọ́n bá wọn campaign. Yes. Bọ̀ àwọn ọba yìí wọ́n kéde solidarity wọn fún Bọ́lá Tinubu o. Wọ́n ti ń ṣe already. Àjò àti protection ara wọn ni. So gbogbo ń ta build fáwọn ọba gbogbo ẹni jẹjẹrẹ ti fẹ́ jẹ tán. Pẹ̀lú pé kò sápọ̀nlé fọba mọ́ ni. Àpọ́nlé ò sí fọba tí ò lólórí kì í sọba tí ò lólórí mọ́ nìkan o. Ọba ti di yẹpẹrẹ. Because wọn ò mọ̀ wọn ara wọn. Majority wọn ò mọ̀ wọn ara wọn. Wọ́n ti ń tọwọ́ bọ̀bọ̀kúbọ̀, wọ́n ti ń tojú bọ̀bọ̀kúbọ̀. Ní tí ó fi wọ́n ṣẹ̀sín. Ọba tí ń bá wọn talẹ̀, tí ń talẹ̀ onílẹ̀, tẹ́ gbé lọ kóòtù sí ò ti ṣẹ̀sín. Nígbà kábíyèsí bá ń forí adé wọnú kolo ní kóòtù. Tán gbàlẹ̀kẹ̀ lọ́rùn ọba ní prison yard pọ́n fẹ́ remand kábíyèsí. Ẹ̀sìn wo ló tún wá jù bá ń lọ? Nígbà kábíyèsí ó fẹ̀sìn ìṣẹ̀ǹbáyé lẹ̀. Wọ́n ní Christianity kan, Islamic religion kan ló wọ́n máa sìn. Sí ò ti máa ṣẹ̀sìn. Nígbà kábíyèsí di content creator lórí social media táwọn èèyàn lè mọ̀ pé lámugbó pé lólórí burúkú pé ń gbèrè. Ṣé kò ti wá ṣẹ̀sìn? Ẹ̀sìn wo ló tún wá kù? Bí wọ́n tún fẹ́ ṣe. So, the traditional institution is already facing numerous challenges in the modern era. God bless you, sir. Wọ́n mọ̀ pé ti nóòtì ibẹ̀ wọn. God bless you. Náà lè mọ ẹ̀sẹ̀ sọ tán yìí. Different challenges. Torí páyé dayé òyìnbó. Gone were those days. Tí kábíyèsí ó pè ẹ lọ mú ẹ sọ́nù túbú. Kò sí kábíyèsí tó lè sọ pé kán mú mi kán sọ mí nù túbú o. Kò sí tó wù kí n ṣe. Kábíyèsí lè sọ pé kán fọlọ́pàá arrest mi. A lè pàdé kábíyèsí nílé ẹjọ́. Ṣùgbọ́n kábíyèsí ó pé ẹ lọ gbé ẹ lọ jù sẹ́bà kí àdé mi. Kábíyèsí ó pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. So kò ságbára yẹn mọ́. Kò sí authority yẹn mọ́, ó ti lọ. Modern era ó ti gé dànù. Ayé tá wà ní ayé tí gómìnà ti ń bọ̀wọ̀ fún àbí tí kábíyèsí ti ń bọ̀wọ̀ fún gómìnà. Bí bẹ́ẹ̀ kọ́ yọ kúrò nípò. Tẹ̀tẹ̀ ò dẹ̀ nítorí ẹ̀ kó wù. Ẹ̀bá tó placard láti Ìbàdàn dẹ́kọ̀ọ́. Gómìnà yẹn tí ó yọ o. Gómìnà wa ní mi wá lè dé lọ́la kó tún fi sí o. Bọ̀ ilé tí ń bẹ̀ yọ tí ó yọ. Ẹ sì tó bẹ́ẹ̀ kẹ́ pé ọmọ rìn. So, traditional institution is already facing numerous challenges in the modern era. This is a time to strengthen its credibility, not expose its avoidable political controversies or public ridicule. Àwọn bá lè ṣe tí wọ́n bá sì fẹ́ kí ìwọ̀n bá yí àtàpọ́nlé kéékèèké tó kù yẹn kó wà lára wọn. Our royal fathers are symbols of unity, no symbol of division nowadays. Wisdom, irọ́ o. Majority ọba ni ọlọ́gbọ́n kankan lórí rárá. I am saying it categorically. Majority ọba ló wà lórí àpèrè ọba lẹ́tọ̀ọ́ máa béèrè pé bó lè lè ṣe ìrìn tó ìdé bẹ́ẹ̀. How manage? Wọ́n dẹ̀ fi lé ìjọba. Wọ́n dẹ̀ fi lé ìjọba ayé mọ̀ ti dojú kejì o. So àwọn olóṣèlú tó ń fa àwọn èèyàn jọba ni ò jẹ́ ká mọ value ọba mọ́. That is 100% correct. Majority wọn ni ò ní ọgbọ́n tá a fi ṣèlú. Business wọn bá wá. Wọ́n sì máa rí connection yẹn wìrìwìrì.
bí wọ́n ṣe accumulate wealth báwọn náà ṣe compete pẹ̀lú àwọn ọba àgbàlódé mi nǹkan bá káàkiri nìyẹn. Wisdom and continuity irọ́ o kò sí ti ń jẹ́ continuity lọ́dọ̀ àwọn ọba mọ́. Continuity of what? Ọba kan dé ó ní ẹ̀sìn tó gbé òun dórí àlééfà kì í ṣẹ̀sìn bí ṣe ń fa aya ní ń tẹ́ mọ́lẹ̀ ní ń rí mọ́lẹ̀ continuity wá dà ń tán pè ní continuity níbi tọ́ba kan ti síwọ́ kọba mi ò tẹ̀ síwájú. Continuity wà on paper that is tá bá fẹ́ ka iye ọba tó ti jẹ nínú ìlú pé 30 ló ti jẹ o 30 lọ́wọ́ 29 lọ́wọ́ àjà o 30 ní bẹ lórí oyè ìyẹn ni continuity kan ṣoṣo tó kù ń bẹ. Kò sọ́ba tí ń dé adé ìṣẹ̀ǹbáyé mọ́ kálukú ń ṣe adé tí ẹ̀bọ́n ṣe ń bọ̀ ni. Mo ti sọ́rí àwọn ọba tọ́ba mi àwọn adé tọ́ba mi ń dé tọ́ba mi ń dé tọ́ba mi ń dé tọ́ba mi ń dé tọ́pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ti làágùn sí ìyẹn ni wọ́n fi ń gègùn fún yàn tí máa ń mú yàn kì í sáré táwọn ọba gbé orí nìsín. Irú adé bẹ́ẹ̀ náà máa ń sọ pé ẹ sọ fún kábíyèsí kó lọ sígbà wà wò ẹ pé kó sí adé wò tí ó kú bí èèyàn sí adé ìsìn owó oníṣìn yóò tún fi sórí ìtàn ni o tọ́ máa jẹun. Àtàlẹ́ máa jáánú ẹ̀ kálùbọ́sà máa kó nú ẹ̀ ó tún mú nǹkan rẹ̀ jẹ́ bí ó tún fadé orí padà. So their voices should be those of peace. Àwọn ọba gan ní fàjàngbọ̀njù ní ìsìn justice kò sí justice mọ́ and reconciliation ó difficult fún wa láti reconcile àwọn ọba wa. Aláàfin àti Olúbàdàn báyìí ni Aláàfin àti Ṣọ̀ún báyìí ni Aláàfin àti Ọ̀ọ̀ni báyìí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń bára wọn jà. Ìlóbù Ẹ̀rìn Ọ̀ṣun Ìfọ̀n Ọ̀ṣun àwọn eléyìí ọdún tó lọ wọ́n túbọ̀ síra wọn lára. Reconciliation wá dà ìjọba ẹ̀sẹ̀ ń kéde curfew kọ́ba kan ò lè pe kéjì pé wọ́n láwọn ọmọ kan ṣe kinní kan bẹ àkábíyèsí ẹ mọ̀ wọ́rì ẹni sùúrù wọ́n ó ṣèwádìí kan sì foríkorí kan sì yanjú ẹ̀ fúnra wọn. Symbol of reconciliation wá dà láàrin àwọn ọba àwọn gangan ò lè dá ọ̀rọ̀ ìjà yanjú ìbọn ni jíjó níná dànùdànù ọ̀pọ̀lọpọ̀ ọba ni ó tún kó mọ̀ fáwọn ọmọ ìlú ẹ̀ ẹ lọ tú sí ńlá ẹ gbọ́dọ̀ gbà. So now not partisan competition their greatest strength lies not partisan competition. Kí ló dé tí partisan competition ṣe wà ní pé majority ọba ò níṣẹ́ lọ́wọ́ ṣé ń gbọ́ mi sà majority wọn ò níṣẹ́ lọ́wọ́ ní tí ó gbọ̀n lẹ̀ látọwọ́ olóṣèlú ń lọ sọ̀bàdẹ́rú ń lọ jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọba máa campaign fáwọn olóṣèlú. Ọ̀gá gómìnà àbí ọ̀gá candidate náà sáré pé kábíyèsí jà fitafita fáwọn o kábíyèsí gbìyànjú o adúrú bí wàá kábíyèsí ńláàgùn sáwà ní fún ọ ní nǹkan kan ni. Ẹ bèrè àkáǹtì bàbá ẹ sọ kinní kan mílíọ̀nù sí wọn lápò. N tí wọ́n jẹ nìyẹn o n tán jẹ nìyẹn o. So their greatest strength lies in standing above politics while remaining available to counsel all leaders regardless of party. Kí kábíyèsí ọmọ counsel àwọn leader of the party. Gbogbo ẹ̀ náà àwọn olóṣèlú gbọ́dọ̀ drop nǹkan. Tí wọn ò bá drop nǹkan táwọn kan bá wá tí ò drop nǹkan ẹlòmíràn wá yóò drop nǹkan. And lo and behold ẹni tó múlẹ̀ ni anybody ó tẹ̀lé lọ. Kábíyèsí ẹni tá aláàtẹ̀ tẹ̀lé tẹ́lẹ̀ nǹkan ojú ẹ̀kọ́ ló ṣe ni ọwọ́ ìfò lọ́ba wà wọn mú nǹkan kan lẹ̀ ọ̀sẹ̀ mú lọ́gbẹ́ ọ̀tàgùrọ̀ lọ́fà wà dédé ọ̀gbẹ́ ọgbẹ́nu òkè ọ̀fẹ́ ló rò pé ń ro fi wọ́n lẹ̀ yọ sànà nípẹ́ ìṣí kọ́bà nídìí fún
So Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Now, I sincerely hope this appeal will be received in the spirit in which it is written